الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين أدبني ودولون أترى كاتي فún Ànábì wa Muhammad èyí ni ètò yín ètò wa Nurul Islam ètò tí ẹ ti ń retí ètò tí a pè àmà ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Abọ̀rẹ́rìn ní Èrúwà lálẹ́ yìí lágbára náà bá bàbá wa ìdùnnú bàbá àlùbáríkà àwọn náà ni wọ́n ṣíwájú tí a tún tẹ̀lé wọn wá sí orí ètò bàbá tí mò ń pèrè ní Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Mahad Najah ní Ìbítóyè ní àdúgbò Muslim ní Ìbàdàn wa níbí akẹ́kọ̀ọ́ sórí ètò bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn méjìlá láǹfààní láti wá sórí ètò tí tóní kò sí àbúrò dáadáa ní Ustad wa Hiskil Hamza dáadáa ní wọ́n wà kódà àtúnkì fún oríire tí ẹlẹ́yà tuntun kọ́nàbà kó fi àlùbáríkà sí àbẹ̀lọ́wọ̀bà subhanahu wa ta'ala kó bá ní fi àlùbáríkà sí bí ìgbéyàwó náà kó jẹ́ kí adùn kó jẹ́ kí ọkárí ọmọ àlùbáríkà ọlọ́ba ní fi táwọn ní ọrẹ lálẹ́ tó ní lábọ̀rọ̀ lọ́wọ́ba ètò tí ó ṣe pàtàkì púpọ̀ tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wá kí a tẹ́tí gbọ́ láì fi ti ẹṣin sí ó ní ètò ti alẹ́ yìí yẹn ni pé èèwọ̀ ó ní fún ọmọ ẹ̀dá ènìyàn láti máa fi ìnira ara rẹ̀ kámẹ́sẹ̀ wá sọ ti ọmọ nìkejì bí àwùjọ bó ṣe wà lásìkò tá a wáyé oríṣiríṣi ìnira lọ́mọ ànábì ádámà òní ń kó bára rẹ̀ nítorí ń kó bá ẹlòmíín náà èmi kọ́ mọ́ lẹ́tọ̀ bàbá wa tí wọ́n bá ní yànnà náà ọ̀rọ̀ wọ́n ti mẹ́lẹ̀ dìgbì tí wọ́n bá ní ṣe àlàyé ètò náà ẹ̀já wá nǹkan fi ìdílé tàbí ká fi ìdílé nǹkan ká máa gbádùn àwọn bàbá wa falyatafaddal Sheikh mashkura. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Adúpẹ́ ní ọ̀dọ̀ Olúwa wa lẹ́yìn náà àtọrọ àlékún kí á ti gbé Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ talé ní ṣe rí gẹ́lẹ́ ni àwọn àfáà wa sọ fún wa yẹn tahrim idrar al-insan bi nafsi ìṣẹ́ni èèwọ̀ nínú òfin Ọlọ́run kọ́mọ ẹ̀dá ènìyàn máa fi sùtá sí ara rẹ̀ tàbí kó máa fi sùtá sí ọmọlàkejì rẹ̀ bákan náà èèwọ̀ àti ẹ̀ṣẹ̀ paraku ló jẹ́ nínú ẹ̀sìn Islam kí ọmọ ẹ̀dá ènìyàn tí Ọlọ́run bá dá tọ́lọ́run tó ṣe lẹ́ni àpọ́nlé bó ṣe ṣẹ̀dá rẹ̀ kó wá já sí pé yóò máa fi ìnira kan rẹ̀ yóò máa fi sùtá sí ara rẹ̀ tí ó tún wá máa fi ìnira kan ọmọlàkejì tí ó tún jẹ́ nì tí ń fi sùtá sí ọmọlàkejì rẹ̀ nílé ayé. Ọba àlékiọlá tó ṣẹ̀dá wa ó ń fi rinlẹ̀ fún wa ní Suratul Isra àyà 50 ó ní walaqad karramna bani Adam وحملناه في البر والبحر
ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ọlọ́run ní dájúdájú àwọn ọlọ́run a ti ṣàpọ́nlé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a dá a tún ṣe wọ́n lẹ́ni tá a fún láǹfààní àti napánàyẹ́ lórí ilẹ̀ àwọn ọlọ́run àti lójú omi. kódà ọlọ́run ọba ó tún fún wa láǹfààní àti napánàyẹ́ lórí òfurufú sánmà rẹ̀. ọlọ́run ni òun tó wá ń pèsè àwọn jíjẹ mímu tó dáa tó jẹ́ halali tó ń ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn tó ń dá tó ń pọ́nlé tó ń tó fún láǹfààní àti máa lọ àti máa bọ̀ lórí ilẹ̀ ọ̀hún àti lójú omi ìrùn àti lójú ọ̀run ní pẹ̀lú ọ̀run láìsí wàhálà. òun tó wá gbé àjùlọ fọmọ ẹ̀dá ènìyàn tó ń dá yìí lórí ọgọ́rọ̀ àwọn ẹ̀dá yòókù tó wọn ọlọ́run ọba dá sórí ilẹ̀ ọ̀hún. ẹnì tí ọlọ́run ọba wá pọ́nlé tó ṣe yí pé ní ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀rí bóò ló ṣe wá fẹ́ máa ṣe ara rẹ̀ níṣekúṣe. bóò lọ́mọ ẹ̀dá ènìyàn tọ́lọ́ ń pọ́nlé ẹ̀rí tọ́lọ́ ń pàtàkì nínú àwọn ẹ̀dá yòókù tó dá bóò ni ó ṣe wá máa fi sùtá sí ara rẹ̀ tí ó wà máa fi ara nírẹ̀ ẹ̀rí débi pé ọmọ ẹ̀dá ènìyàn míì ó ti sọ́rẹ̀ lẹ́ni yẹpẹrẹ ní yẹ̀yẹ́ nílé ayé ẹ̀ tọ́lọ́mọba tó sì ṣe é ní alápẹ̀lẹ́ ẹni pàtàkì lórí ilẹ̀ yìí. tí ìbá ṣe bẹ́ẹ̀ ni a ní rí àwọn kan nínú ọmọ ẹ̀dá ènìyàn kí wọ́n máa ṣe àwọn nǹkan kankan burúkú tó jẹ́ ẹ̀ṣẹ̀ paraku nínú òfin ọlọ́run láti fi gbẹ̀mí ara wọn àti láti fi gbẹ̀mí ọmọlàkejì tàbí láti fi kó bára wọn láìbìkítà àti láti fi kó bá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dá ènìyàn ẹlẹgbẹ́ wọn láìkùlà. ní àkọ́kọ́ ẹ̀sìn ìsìláàmù ń ṣe léèwọ̀ fún wa láti kọjá àlà lórí ẹ̀mí ara wa nípa àti ṣe tí ó gba ẹ̀mí wa láì jásí pé àkókò tó láti ọ̀dọ̀ ọlọ́run fúnra ara rẹ̀ wípé òun fẹ́ gbẹ̀mí wa torí pé ìgbà tó ń dá fún wa láti lò nílé ayé ó ti pé lọ́dọ̀ ọ̀hún. bá a ṣe gbọ́dọ̀ kọjá àlà lórí ẹ̀mí ọmọlàkejì nípa káwọ́nà àti gbàá káwọ́nà àti pa ọmọlàkejì èèwọ̀ àti ẹ̀ṣẹ̀ paraku ni nínú òfin ọlọ́run ọba. kí ló dé? ṣé bí ọlọ́run ló ń sọ fún wa ní súrátù nìsá ayé orí kẹrin súra orí kẹrin àyà 29 àyà kọkàndínlọ́gbọ̀n wípé wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ má ṣe para yín ẹ má ṣe fi ọwọ́ ara yín gbẹ̀mí ara yín ẹ má sì ṣe pa ọmọlàkejì yín ẹ má pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹgbẹ́ yín torí pé ohun ọlọ́run tó ń ṣẹ̀dá yín aláàánú fún yín èlò ń jẹ́ aláàánú yín èlò ń ṣe. ìdí èyí ẹ láàánú ara yín lójú ẹ sì láàánú ọmọlàkejì yín lójú. ẹ má para yín ẹ má sì pa ọmọlàkejì yín torí pé àwa tá a dá yín gangan aláàánú ni wá tá a láàánú yín lójú ẹ̀yin náà láàánú ara yín lójú. èyí ni a fi ń sọ wípé ṣẹ̀rí ọlọ́run gbógun ti kéèyàn parẹ́ èèwọ̀ ní ẹ̀rí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan bẹ kọ́lọ́wọ́n bá là wá ẹ̀rí olórí burúkú láṣẹ ìtaání ẹ̀rí ọ̀hún rán àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn míì ní iṣẹ́kíṣẹ́ tí wọ́n dẹ̀ ń jẹ́ iṣẹ́ tẹ̀sù rán wọn lẹ́yìn tó sì dà sí pé ọ̀ràn àtòrí ibú ní fún àwọn báyìí láyé àti lálìkìyámà lórí iṣẹ́kíṣẹ́ tẹ̀sù rán wọn ẹ̀rí tí wọ́n sì ń jẹ́ṣẹ́ náà lórí ilẹ̀ ọlọ́run tó sì já sí pé ìkan nínú bàjẹ́ burúkú lórí ilẹ̀ ọlọ́run ọba ní ìṣe burúkú náà. kí ni nǹkan náà lápèjúwe àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn míì wọ́n ó sì dìídì dìbọn bu olóró mọ́ra ẹ̀rí tí ó sì rẹ́dì
láti para rẹ̀ kó tó pa àwọn ọmọ ẹ̀dá ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ míì pẹ̀lú ara rẹ̀ kéèyàn ò dídì fojúlẹ̀ yìí pé òun rẹ́dì láti gbẹ̀mí ìhun kó wá di àwọn àdó olóró burúkú ẹ̀rí tí wọ́n ti lé ní májèlé bọ́ǹbù olóró burúkú tí balẹ̀ jẹ́ yánnayànna ká sì gbé sàràká dì mọ́ra kó sì máa lọ ní èròǹgbà àti para rẹ̀ pẹ̀lú àti pa ọmọlàkejì rẹ̀ pẹ̀lú ìwà ọ̀daràn burúkú eléyìí èyí ń ṣẹlẹ̀ látọwọ́ àwọn míì tí wọ́n jẹ́ èèyàn lórílẹ̀ ọlọ́run tó ṣe é pé fúnra wọn ni wọ́n gbẹ̀mí ara wọn pẹ̀lú bọ́ǹbù olóró tí wọ́n dì mọ́ra tí wọ́n tó gbẹ̀mí àìmọye èèyàn pẹ̀lú ẹ̀mí ara wọn pẹ̀lú ìwà ẹ̀ṣẹ̀ burúkú lélẹ́yìí èèwọ̀ ni ọlọ́run ọba bínú sí i tí èèyàn bá dán wò yọ wọ̀nà ọlọ́run ọba kú orí ẹ̀ débi wípé àwọn àdó olóró táwọn èèyàn máa ń dì mára yìí lẹ́yìn pé ẹ̀mí wọn lọ sí ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ẹlẹgbẹ́ wọn míì náà ó tó lọ sí àìmọye dúkìá ni ó tó lọ sí àìmọye ilé gàgàràgàgà àwọn mọ́tò ayọ́kẹ́lẹ́ àwọn ṣọ́ọ̀pù ọmọdé obìnrin arúgbó àgbàlagbà ẹ̀rí ọkùnrin àìmọye ẹran ẹ̀rí àìmọye ẹ̀dá ọlọ́run àìmọye dúkìá ni ó tó gbà ṣòfò ẹ̀rí eléyìí ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè míì lágbàńlá ayé kọ́lọ́ ọba kọ́dákun kọ́ jọ̀ ọ́ kọ́là wá lórílẹ̀-èdè nàìjíríà ti wá ní ààhín kọ́là wá níbi mùsíbà ẹ̀rí torí pé ìwà òbílẹ̀jẹ́ paraku ni irú ṣe ọlọ́run ní inna Allaha la yuhibbul mufsidin òun ò fẹ́ràn àwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá inú òun ò dùn sáwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá ní àyà 64 ní súrátù Máídà tí í ṣe súrà orí karùn-ún Al-Qur'an ọlọ́run lòun ò fẹ́ràn àwọn òbílẹ̀jẹ́ torí pé òun dá ọmọ ẹ̀dá ènìyàn òun pọ́n wálé òun dẹ̀ tó orílẹ̀ ẹ̀hún ṣe òun ò fẹ́ káwọn ọmọ ẹ̀dá ènìyàn ká máa ba orílẹ̀ ẹ̀hún jẹ́ ìwà ìbá orílẹ̀ ọlọ́run ọba jẹ́ ẹni ìmáa parẹ́ ẹni èyí ò tó pa ọmọlàkejì rẹ̀ pẹ̀lú àwọn àdó olóró burúkú tí wọ́n fi ń ṣiṣẹ́ bí yìí ká àìmọye dúkìá ò tó ṣòfò àìmọye ilé àìmọye mọ́tò ayọ́kẹ́lẹ́ ẹ̀rí ká tó bá lọ kí gbogbo ẹ̀ kó dojúrú kí gbogbo ẹ̀ kó parun rágádá ó lọ ìwà àbínú ọlọ́run ọba burúkú eléyìí nínú odidi ìyà èyí tí ó jẹ àwọn tí bá ń dé eléyìí wò ká mú àdìsí kan tó wà nínú sọ̀yìn Bukhari àti sọ̀yìn Muslim láàrin yẹn ẹ̀rí ká fi ṣe ra wa láǹfààní Ànábì sallallahu alaihi wasallam ó ní man taradda min jabalin faqatala nafsan fahuwa fi nari jahannam yataradda fiha khalidan mukhalladan abada wa man تحشى ثم فقتل نفسه فسمه في يدي يتحسى في نار جهنم خالدا مخلدا فيها أبدا ẹni tó bá jára rẹ̀ bọ́ látòrí òkè tó ga láti fi gbẹ̀mí ara rẹ̀ tó sì gbẹ̀mí ara rẹ̀ bẹ́ẹ̀ onítọ̀hún inú náà jahannama ní ọwọ́ lálẹ́ kìyàmá débi wípé òkè tó ga fíofío nínú náà jahannama ẹni ọlọ́run ó ti ní kó máa jára rẹ̀ bọ́ lọ sí sàlẹ̀sàlẹ̀ inú náà kí ni ó jahannama kí n tó fi parẹ́ láyé tó fi gbẹ̀mí ara rẹ̀ ẹni wọ́n máa fi ṣe ìyà fún nínú iná jahannama níbi tó burú dé òṣìṣẹ́ ọlọ́run wa ní ẹni tó bá gbé májèlé jẹ tó dẹ̀ gbẹ̀mí ara rẹ̀ lórí májèlé tó gbé jẹ náà ọlọ́nú ìyà ni ó inú náà jahannama ní lọ lálẹ́ kìámà ọlọ́run torí pé májèlé tó fi para rẹ̀ tó gbé jẹ ní ayé yẹn yóò gbé báyìí lọ́jọ́ ìdájọ́ dání nínú náà jahannama tó ṣe yí pé bó ṣe dájẹ́ nílé ayé tó fi para rẹ̀ yẹn ìní ó máa dájẹ́ nínú náà jahannama bẹ́ẹ̀ lọ títí ayérayé tí òbítíbitì ìyà tí ó sì máa jẹ́ nínú náà jahannama náà káwa èyí ń túmọ̀ sí pé ẹni tó di àdó olóró náà mọ́ra tó fi ń balẹ̀ ọlọ́run jẹ́ tó fi gbẹ̀mí ara rẹ̀ tó fi gbẹ̀mí ọmọlàkejì tó fi àìmọye dúkìá ṣòfò ẹ̀rí bí ó ṣe bá dídí bọ́ǹbù mọ́ra
wọnú náà jahannama náà nù tí ọlọ́wọ́n bó fi ṣe onírànràn àwọn àyà olóró fún nínú náà jahannama máa lọ bẹ́ẹ̀ títí ayérayé. ìdí èyí ìwà ọ̀daràn ẹni ìwà gbígbé súnmọ̀mí ẹ̀rí ìwà Boko Haram ìwà ọ̀daràn ìwà ẹ̀ṣẹ̀ ìwà ìwọ̀ tó ṣe yí pé ìlànà èṣù ni ọmọ ẹ̀dá ènìyàn rere ọ̀gbọ́dọ̀ dédìí ẹ̀. la yanbaghi lil insani an yaqtula nafsa kọ̀tọ́ rárá kọ́mọ ẹ̀dá ènìyàn parẹ́ lágbègbè míì bisababi tarakumi duyun látara kọjá sí pé bóyá gbèsè ó ti wọ ọmọ ẹ̀dá ènìyàn lọ́rùn gidi tọ́wá wà ní òòlù àti ìbànújẹ́ pé bóòlù ó ṣe fẹ́ ṣayé ìhun èyí àwọn èèyàn ní léwu káàkiri ẹ̀rí tí wọ́n ń sin olówó báńkì ní tó ń wọ̀ ń káàkiri tí wọ́n fẹ́ ta pọ́pátì ìhun yìí látara gbèsè tó ń jẹ wọ́n pé owó ro gbogbo ẹ̀ pé ní owó ṣe bí ọkùnrin ẹ̀rí ọba parẹ̀ yálò pokùnso ni tàbí ọgbọ́n ojú pọ̀nà míì para rẹ̀ onítọ̀ ń dáràn èèyàn gbọ́dọ̀ dánwò tàbí bóyá àìsàn kan inú le tí ń bá onítọ̀hún jà lọ́wọ́ wòye pé láti ọdún yìí láti ìgbà yìí àárẹ̀ yìí ó tó gẹ́ẹ̀ wọ́n tọ́jú òun gbogbo owó lọ́tán òun ọ̀gbádùn wọ́n fẹ́ kan para àwọn nu kó wọ́n lọ sinmi lọ́ba parẹ́ lọ sinmi kankan wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ bẹ̀rẹ̀ ìyà àti àrùn àti orí ibú ni bó ṣe para rẹ̀ tàbí oní ọ̀tá pọ̀ wọ́n ń bọ́ ọ́ fínra lọ́ba lọ́ọ́ para rẹ̀ tàbí oní wàhálà ilé ayé pọ̀ ọwọ́sẹ́wọ́sẹ́ òrìṣẹ́ ẹ̀rí ebi ń pa ọ́ lọ́ba lọ para rẹ̀ oní kọ̀ọ̀fẹ́ kan lọ rest lọ sinmi o ọ̀ ń lọ nú ìyà àti ìpayín kéke àti iná ni èèyàn gbọ́dọ̀ para rẹ̀ èèyàn gbọ́dọ̀ para rẹ̀ so ìdí èyí kò sí òṣì tí èyí padà sí ọrọ̀ ẹni tọ́jú onígbèsè lónìí ó lè di ọlọ́rọ̀ lọ́la bákan náà kò sí àìsàn kan tí ò lè fẹ̀ dálẹ̀ kọ́lọ́ mọ́ bínú sí wa ẹni tó wà lórí dùbúlẹ̀ àìsàn tó lè lónìí ó lè di ẹni tó lálàáfíà tára rẹ̀ ó lè lọ́la bákan náà ẹni tọ́ta ń bá fẹ́ra lónìí ọlọ́run lè gbéjẹ rí ọ̀tá kọ́dẹ́ni tó ṣe yí pé ẹ̀rí yóò wà ní ipò rọrùn ẹ̀rí tọ́ta kankan tí ò ní lágbára lórí rẹ̀ mọ́ nílé ayé so ìdí èyí sùúrù ní kó o ní ọ̀ gbọ́dọ̀ parẹ́ o tún gbọ́dọ̀ fi òun àti ìbànújẹ́ para rẹ̀ lórí kùdìẹ̀kudiẹ tó rò yí pé ọ wà nínú rẹ̀ nígbèsí ayé rẹ̀ ìbànújẹ́ a máa di ayọ̀ ẹkún a máa di ẹ̀rín ìgbàgbọ́ ni kó o ní nínú ọlọ́run ọba kó o sì máa bẹ ọlọ́run ọba kó o dẹ̀ bá ọlọ́run ọba dúró kó o jẹ́ni tó ṣe yí pé yọ́ gbà yí pé odidi èkíkòrò ọmọ ń di adùn àti oyin fún ẹ̀dá ní abala míì ọmọ ẹ̀dẹ́ ni ò tún gbọdọ̀ ṣe rẹ̀ ń sùtà látara mímọ jẹ àwọn nǹkan kankan tọ́lọ́ ń pè ní èèwọ̀ tàbí mímọ mu àwọn nǹkan kankan tọ́lọ́ ń pè léèwọ̀ tó lè fa gbígbẹ̀mí èèyàn tàbí tó lè jùyàn sínú ìgbèkùn àìsàn burúkú tó lè pààyàn káyìn ẹni tó bá ń jẹ àwọn nǹkan tọ́lọ́ ń pè léèwọ̀ ẹni tó bá mu àwọn nǹkan tọ́lọ́ ń pè ní ẹ̀ṣẹ̀ tó ti pa àwọn nǹkan yìí wọ́n lè líǹkì nígbẹ̀yìngbẹ̀yìn síbi kí wọ́n ṣe sábàbí ikú ẹ̀ tàbí síbi kí wọ́n ṣe sábàbí àwọn àìsàn burúkú kan tó lè pa kẹ́yìn onítọ̀hún ti dọ̀daràn wájú ọlọ́run tonítọ̀hún bá sì bá nǹkan jíjẹ burúkú tàbí nǹkan mímu burúkú báwọn jáde kúrò lé ayé onítọ̀hún ọ̀n lọ jẹ̀yà ni ọ̀n lọ jẹ̀yà nínú iná ọlọ́run ọba ni ìyẹ́ òṣìṣẹ́ sí pé gbogbo òmùkúmu táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn míì tọ́lọ́wọ́n bá pẹ́lẹ́ tí wọ́n ti sọra wọn dẹlẹ́yà látọwọ́ ara wọn fúnra ara wọn tí wọ́n mú yẹn ẹ̀rí nǹkan burúkú ni torí wọ́n fi ń ṣera wọn ní sùtà wọ́n fi ń kónira bára wọn wọ́n sì lè fi sọ́ra wọn dẹ́ni tí ó tún ṣe ọmọlàkejì wọn ní sùtà nílé ayé ń bí pẹ̀lú inú ẹ̀ ní mímọ́ mugbó ẹ̀rí oníranran
tí àwọn èèyàn tí wọ́n mú tó ń sọ wọ́n dídàkudà tí ń sọ wọ́n di jánajàna tó di pé òmùmùmù ìgbẹ̀yìn rẹ̀ náà kò ní dáa káyìn nínú kọ́sọ́ di kàgẹ̀rẹ̀ kókó kọ́lé àìsàn káìsàn sí ọ̀la ẹ̀rí kó líǹkì rẹ̀ nígbà míì sì di ikú òjijì ẹ̀rí oníranran ọtí àmúyíra ni ẹlòmíì yóò tó mu igbó pẹ̀lú ẹ̀ bó tó yá ẹ̀rí àwọn tó máa wá àwọn àgbo fìdígbògi burúkú tó ṣe yí pé àìmọye ògógóró ni wọ́n tó papọ̀ mágbo ni wọ́n kì í oní ọ̀pá ẹ̀yìn ni àti oníranran nǹkan míì náà tí wọ́n máa ń wí yóò da gbogbo ìwọlùmùgbó ìwọlọmọtí ìwọlọ tó mu àgbo tó ṣe yí pé ẹmu ni wọ́n fi kì í o tó mú kan tó o ní ṣìráàpù ni wọ́n fi kì í ọ̀ ń da gbogbo ẹ̀ lura wọn ọmọ yìí pé òun ṣe ẹ̀ ń sùtà díẹ̀díẹ̀ ọ̀ ń parẹ́ díẹ̀díẹ̀ ni àwọn nǹkan yìí wọn ò ní ṣe ọ́ sùtà kíá wọ́n máa yọ ọ sí ní sùtà nínú àgọ́ ara díẹ̀díẹ̀ ni tí wọ́n yìí bá tiẹ̀ jẹ́ káyín ẹlòmíì kò lè má ti wọ age of 50 yóò ti di jánajàna gbogbo nǹkan kí nǹkan tó mu tó ń jẹ tọ́lọ̀ ń pè léwọ̀ tọ́lọ̀ ń pè lẹ́sẹ̀ tí ó di ètò mẹ́sìn ètò ìlera gan tó ń fi rílẹ̀ pé ẹ̀yà àgòkù nǹkan báyìí ẹ̀yà àgòkù nǹkan báyìí ó lè pa yín rèwerèwe ó lè fakú òjijì fún yín ó lè sọ inú ìgbèkùn àrùn burúkú tí wọn ò bìkítà tí wọ́n ń jẹ ìlú kò bẹ́ẹ̀ lómi torí pé àyínlẹ̀ dáríkà ṣàrò wàmárà aburú ni nǹkan yẹn ó lè ń kèsì àti ààrẹ aburú àtàrẹ sì ní ibi tí gbogbo ọ forí sọkàn iná ní ikú ọlọ́run aláàánú jùlọ mẹ́jẹ àfọwọ́ ara wa para wa abúlé ọmọ Abbas ọlọ́run bá ní sàlékún ìyọnú ẹ̀ fún bàbá àtọmọ òní kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam ìṣẹ́ni bóyá ham àyínà àmì ìfitáwò kó lè ṣọ́ọ̀rì ẹ̀rí ó ní ànábì sọ pé ẹ jìnnà sí ọtí mímu torí ọtí mímu ìní kọ́kọ́rọ́ gbogbo aburú àìtà ìdá lórí ilé ọlọ́run ọba yìí èsì lọ́rẹ́ rẹ̀ ó mu ó lè mùgò mẹ́wàá ẹ̀rí ó lè mùgò mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rí bẹ́ẹ̀ ni oníranran àwọn nǹkan míì náà bí igbó àtàwọn ọmọ ìyá igbó oníranran àmupọ̀ ni ọmọ yìí pé kọ́kọ́rọ́ aburú kọ́kọ́rọ́ ikú kọ́kọ́rọ́ àrùn ni làwọn nǹkan wọ̀nyí àbáwọn òjíṣẹ́ ọlọ́run tó máa parọ́ ìlàbílà ọmọ Abbas ní ànábì sallallahu alaihi wasallam ní ká jìnà sí ọtí mímu torí pé kọ́kọ́rọ́ aburú kọ́kọ́rọ́ àìdáni fọmọ ẹ̀dẹ́ sójíṣẹ́ ọlọ́run parọ́ òjíṣẹ́ ọlọ́run ò ní parọ́ torọ́ lọ́run gan kì í parọ́ ìdí èyí sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Islam ṣe ṣe ní èèwọ̀ ẹ̀rí ní tó lè da ọpọlọ wa ìlú tó lè kó bọ́pọlọ ẹ̀rí tó lè kó bágbó ara wa ìwọ ní kí ni o Islam ọlọ́run bá pè ìní oníranran nǹkan táwọn míì ẹ̀rí tí wọ́n tó máa ń lò ẹ̀rí wọ́n fi ń ṣera wọn ní sùtánì ẹ̀rí ẹlòmíì odidi àwọn hóró bíi tébúlẹ̀tì nǹkan olóró àti míì wọ́n lè máa gbó bí abẹ́rẹ́ fún aláwọn fi gbàgbára àtòníranran nǹkan míì mímú ẹ̀rí èsì gángan àwọn tí wọ́n ń ṣe gan sọ wípé kẹ́yìn ọmọ mú wípé ó lè kó bá làáfíà kódà ó lè gbẹ̀mí èèyàn ní rèwerèwe èyí sì ní ìṣe ọ̀gọ̀rọ̀ mẹ̀ẹ́dẹ́nìyàn míì tọ́lọ́wọ́n bá pọ́nlé ẹ̀rí tí wọ́n sì fẹ́ fi kó bára wọn tọ́lọ́wọ́n bá sì láàánú wọn lójú tí wọ́n wà láàánú ara wọn lójú bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ní tẹ́tẹ́ èyí tí àbá wa Abdulrahman Muhammadu Lawal bá a sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ẹ̀rí ìkan nínú ojúpọ̀nà téèyàn lè gbà fi ṣe rẹ̀ ní sùtà téèyàn tó lè fi ṣe ẹbí ẹ̀ ní sùtà ìní tẹ́tẹ́ torí pé tẹ́tẹ́ máa ń kó báyàn ẹ̀rí ó sì máa ń kó bá ẹbí èèyàn bóun ni ó ṣe kó báyàn tí ó kó bá ẹbí èèyàn nígbà yóò kó bá dúkìá rẹ̀ gbogbo tó bá ti rí ọ̀dọ̀ fi ta tẹ́tẹ́ ni tó ọ̀bà lówó lọ́ngbà míì tó ọmọ bí ìyàwó rẹ̀ ń kówó sí o tún lè lọ jí gbé torí pé yọ̀jẹ̀ ìní máa ń ṣe oníkéni o tẹ́tẹ́ ọ̀jẹ̀ lọ́sẹ̀ ọ̀wọ́n jẹ lọ́sẹ̀ tí mọ̀ wọ́n bá tó fún un ní nọ́mbà ní dandan bóun lówó lé ọ̀wọ́n wà gbé nọ́mbà tí wọ́n fún un yìí wọ́n ní yọ̀jẹ̀ yóò tó lọ rọ̀ lù at last kò ní jẹ nǹkan kan náà ni òun ṣàjẹ gbogbo owó tó yẹ òfin rán mọ lẹ́kọ̀ọ́ kí wọ́n fi yanjú owó tó yẹ kó fi ralẹ̀ kó fi kọ́lé gbogbo o ti fi ta tẹ́tẹ́ tán ọ̀jẹ̀ nǹkan kan ju òsì àti sẹ́ náà lọ so ọmọ ń kó báyàn tẹ́tẹ́ máa ń kó báyàn ọmọ ń kó bá dúkìá àkóbẹ́bí ọlọ́run ò sì fẹ́ kó kó bára rẹ kó kó bẹ́bí rẹ kó kó bá dúkìá rẹ ọlọ́run
rẹ́dì láti rọ̀ lọ́rọ̀ ìwọ ló ń fòsì tara rẹ̀ láti ara tẹ́tẹ́ oníranran èyí tó ń ta ní tẹ́tẹ́ kan ní kúrú ìkan ní bàbá àjẹ̀wò ìkan ní gbá ìkan ní ìyàwó gbogbo ẹ̀ ìwọ ni ọlọ́run ọba pè ọlọ́run láàánú ara wa lójú ká má ṣe ra wa ń sùn ká má fara nira wa ká sì má fara ní ọmọlàkejì wa o àgbò báyìí kọ́lọ́run aláàánú jùlọ kó jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ náà kó sì wá láǹfààní lọ́ba la ilaha illallah. Allahumma àmín kọ́lọ̀ bá ní san fún wa ní ẹ̀san olóore àwọn èèyàn tí a ti jẹ́ kí àwọn ojú tí a ti ń bẹ̀rẹ̀ náà kí ni ìbéèrè yìí o. àwọn àìmọ̀tòlá kan. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ọlọ́run jẹ́ pé wọ́n. àmì wáyé. béèrè mi ni pé bí ẹ bá fẹ́ kí o wọn kì í ká bọ́ wá ní pé. ẹ̀gbọ́n wa ti kéde. tó jẹ́ pé ìyẹn yẹn wọlé gba nàìjíríà bó wá ti di fún. bí ẹ̀yẹn dá dúró sẹ́yìn àti kó wọ́n tọrọ jẹ níwájú kọ́ra pàfẹ́yìn jẹ ìwúlò lórí. bàbá wa wọ́n ní sáfù wájú ti kún àwọn nìkan làwọn wa kọ́ lẹ́nu sáré sáwọn káwọn dájú nìyẹn kọ́ wọ́n fún àyìnká láti wájú sẹ́yìn. Imam Maliki ló ní kéèyàn wọ́n fa èèyàn sí ẹ̀yìn pé kéèyàn ọ̀dá ló lẹ́yìn wọ́n apá ọ̀tún ilé èèyàn lọ apá ọ̀tún bíi tí sáfù tó parí sí kí ni èèyàn ti lọ dágbó lẹ́gbẹ̀ẹ́ gànà rẹ̀ ní mọ́sáàbù Imam Maliki tó kò ní kéèyàn wọ́n fa èèyàn sí ẹ̀yìn ṣùgbọ́n èyí tó dá kí ni ọbájásípàgbò wíwà kéèyàn fa ẹnìkan sẹ́yìn ní sẹ́ńtà ẹ̀yìn ìmáàmù ní sáfù tó ìlú dáadọ́ lọ. náà wa alaikum salaam wa rahmatullah. ẹni ìbéèrè yìí sà. ṣé obìnrin àbí. ṣé obìnrin. wọ́n lóbìnrin tó bá fẹ́ wẹ̀wẹ̀ súnà bóyá jẹ́ òbí àbẹ́jẹ́ lóṣooṣù tí yóò tún rẹ̀ ní àgbọ̀ṣùwọ̀ náà ní oṣù. kò ní bùkátà sí kó tú irun rẹ̀ rárá pàápàá bó ṣe wà ní lókùrú bàbá jásípò dì í ni kódà bàbá jásípò ló fi kó torí pé omi lè wọnú òwú kò ní ìdí kó tú bàbá kàjá sí pé rọ́bà ló fi kó ló ní ìdí kó tú rọ́bà torí rọ́bà máa ta omi dànù so kò ní ìdí kó bẹ̀rẹ̀ kó tú irun rẹ̀ tó bá fẹ́ wẹ ìwẹ̀ pé ọ̀parí ìtòsí tàbí ọ̀parí ẹ̀jẹ̀ mi tàbí jẹ́nàmà kò ní ìdí kó tú. náà kí ni ìbéèrè yìí sà. wa alaikum salaam. Ntí àwọn afáàsọ gbé bá yá sí pé orúkọ náà tàbí ayé àkùránù alápọ̀nlé so kò sí tó burú bẹ́ẹ̀ tí èsì àtúndì tàbí orúkọ àlìjẹ̀nu torí pé ayé àkùránù orúkọ náà lè kà sómi ká mú báyà sí pé tàdá ìlàbí ẹran orúkọ náà tàbí ayé àkùránù alámú kò sí tó burú bẹ́ẹ̀ ìmọ̀ àwọn máa orúkọ àlìjẹ̀nu àtàwọn nǹkan kàràkàrà míì nínú wọn ní kọ̀dà òfin ọlọ́run. wa alaikum salaam. kí ni ìbéèrè yìí sà. ẹ jọ ṣé àwọn kan sọ yí pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn mú táwọn òbí rẹ̀. kéèyàn máa. títẹ̀ ní àjẹkọ̀ fóònù. sí àlè mú ọ ilé ẹ̀gbìn dé. àyè lè mú ọ ilé ẹ̀gbìn tí ebi kọ́ wà ní ilé náà kò ní kà níbẹ̀ kò sì hàn síta so ìdí èyí ìkọjá àlàlé lẹ́yìn èèyàn lè ránṣẹ́ tí wọ́n gbé kùránù sí mẹ́mórì rẹ̀ èèyàn lè mú wọn lọ́rẹ́tì kò ní sẹ́sẹ̀. mùsùlùmí làwọn náà bí ṣé jihad náà ní ẹsẹ̀. jihad kọ́ ni wọ́n ń ṣe wọ́n ṣe mùsùlùmí torí kò sí boko haram nínú islam ẹnìkan bá lóun wà boko haram tó lóun ṣe jihad ó ń sórí ibú ó ń ṣe àdánwò kò ṣe jihadi kò ṣe jihadi ní sẹ́bí ẹ̀rọ lọ́nà ìgbà tí èkó ṣe wàsíyà lẹ̀ nínú wàsíyà ọkùnrin rẹ̀ lẹ́ni ṣùgbọ́n tó wá burú wá ní wípé n táwọn arúgbó yóò burú àwọn tí wọ́n jẹ́ bí ọmọ ọmọ rẹ̀ lọ́kùnrin ó tún fún wa nílé táwọn ojúlówó ọmọ tí wọ́n sì jẹ́ obìnrin tí wọ́n. àìmọ̀kànmọ̀kàn ó ní eléyìí ò fi pín ogún rẹ̀ àti pé yẹn pín ogún rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ ọlọ́run lọ́ba ni pín ogún wa so bó ṣe pín yẹn kò bá ṣẹ̀rí àmú tó lòdì nínú òfin ọlọ́run ọba o. kọ́nà ń kọ́ sẹ́ni kọ̀ọ̀kan wá ní ẹ̀sán olórí pẹ̀lú ògbọ́n náà tó bá tó di níjọ mẹ́jọ ẹ tún darapọ̀ wá lórí ètò ẹni tí ń gbé ilé sílẹ̀ gbé sókè tẹ fi láǹfààní láti gbé wa nílé kétépé òní ọpẹ́yẹmí adéwálé olóòtítù alhaji tayir abọ́ládé imam ọmọ ẹ̀yìn ẹ̀sìn islam abdulrahman ọlálẹ́kan muhammed awwal títí ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run bá máa sàlámà.